ara dẹ̀pọ̀ lọ́wọ́ alára gba ìdá wa ẹ̀yin tèmi ẹ dákun ẹ wá nǹkan fìdílé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́hùn tá gbogbo ayọ̀ ń sọ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́hùn tá gbogbo ayọ̀ ń dún. nígbà àwọn kan tẹ́ ẹ ti máa ń rí inú sinimá tẹ́ máa ń bú àwọn tó ń ṣe ẹ báyìí mọ̀ kẹ́yìn máa wà nílé ẹ ti máa ń bú àwọn tó ń ṣe kí ló táwọn tó ń ṣe sinimá máa ń ṣe báyìí kí ló táwọn tó ń ṣe eléyìí máa ń ṣe báyìí ẹ ti máa ń bú àwọn tó ń ṣe o ẹ mọ̀ kẹ́mi kẹ́ sọ̀rọ̀ yẹn ṣe rí ìgbà tá a máa ń ṣe agogo ayọ̀ táwọn náà bá ti ń ṣiṣẹ́ táṣìṣe bá ti gbà mí máa níṣẹ́ ti rí bó ṣe ń rí ó máa ń rọrùn láti máa bú àwọn èèyàn tó bá ń ṣiṣẹ́ wọn ẹ̀yin náà ti ń ṣe sí ẹ̀ ń fẹ́ kẹ́ ẹ fi wọ́n pàrokò fún gbogbo àwọn tó ń ṣe é dé pé àwọn kan báyìí ti máa ń rí ta máa ń rí ta máa ń rí ta máa ń rí àfẹ́ ẹ bá wa dẹ́kun ẹ̀ àbí kí ló tẹ̀ ń ṣe. àkọ́kọ́ tó kọ́kọ́ wá síbi lọ́kàn sí ni pé irú ká sọ pé nínú eré yẹn bí ẹni ẹ ṣe jì a máa nípa ọkùn makeup ló dẹ̀ ní pé tí ẹ bá dẹ̀ wà nílé èèyàn láì ṣe lórí ìtàgé kò sí bí obìnrin ṣe máa ṣẹ̀jì tí ó máa kún gbogbo ojú. bóyá nú àlà ló gbà yìí. ibi ìdẹ̀kẹ̀rẹ̀ ẹ máa wo eré mi ẹ máa rí èèyàn tó wà nílé tí ò jáde tó máa wọ bàtà gíga láàrin ilé tẹ́ pé tí ò bá wà nílé bàtà bíi Dunlop la máa wọ àbí ká wọ rubber slippers kí ló tí wọ́n máa ṣe ń ṣe bẹ́ẹ̀ nínú eré. ṣe ti rí tẹ̀yin náà bá wo àwọn tó ń ṣeré bẹ́ẹ̀ ẹ lọ wò wọn dáadáa kẹwẹ́ tó direct ẹ lè ríru àgbà òṣèré bóyá bí irú Ambulance kó direct movie yẹn láyé irú movie tẹ́ bá ti rí tán bá ti ṣe bẹ́ẹ̀ bí àwọn upcoming one àbí two because èmi máa ń sọ fún àwọn èèyàn pé kò ń ṣe gbogbo movie lèèyàn ti máa ń fine you follow what the script but the script bá sọ but ẹ bá rí àwọn tó pé sọ yẹn ẹ má bínú pé ẹ má padà síbẹ̀ ewu làbọ̀nà ṣe oríṣiríṣi irun níbi tí ò ti wúlò nù èrè kan. nítorí mo sọ yìí pé àwọn tó direct bóyá àwọn tí ò ẹni tó bá lọ fún nǹkan tó bá lọ kọ́ ẹ lè rí Ambulance kó direct ru báyọ̀ Tijani gan ní dáyín lò Ambulance mọ̀ kó tó bá fún ẹ ní lines tẹ bá sọ kọjá lines tó fún yín máa kọ̀ tẹ̀ ó ti ṣe fún mi rí níwájú ìyá Rainbow gan ni tí Rainbow tí tó kàn ní ká Ìdòwú ṣe mo rán iṣẹ́ èmi kẹ̀lẹ́rẹ́ tí n bá ti tóun tí Ambulance bá ti fẹ́ direct mi àbí anta mo máa ń sit right mi lè ṣe location torí anta náà máa wọ ẹ̀ ṣé gbogbo àwọn kìíní ó wúlò fún wa because ìgbà táwa wọlé àwọn ọwọ́ líle lọ́ fi mú wa ṣé ọwọ́ líle yẹn kò sẹ́ńtẹ̀ lè bá ṣiṣẹ́ gba àwọn tó wọlé ṣe pé àwọn director mi gan ló ti máa bẹ̀rẹ̀ you can do it Ambulance a máa sọ pé you can do it kò sí tó kọ́ Ambulance ó fún ẹ ní orí ọ̀fẹ́ one scene two scene báyìí etí ẹ̀ ló máa gbọ́ pé PM change me the cast ó máa pẹ́ lómijó ló máa sọ pé sọ́jọ́ mi tó wá ti pé Ambulance ló fẹ́ direct iṣẹ́ wa ti kọ́kọ́ fara balẹ̀ ná wàá sit right ó ti mọ nǹkan tó fẹ́ ṣe so o lè ní pé Ambulance ò lè ní fẹ́ dáná kitchen sí kó lọ wàtà gígòrò máa bẹ̀rẹ̀ pé ṣé ìyẹ́ ẹ̀ ń ṣokùn ní abẹ́ ẹ̀ṣẹ̀ bímọ bóyá máa sọ gan ìwọ fúnra rẹ̀ gan wàá ti compose rẹ̀ bó ṣe náà àwọn director ayé ìsìn tó jẹ́ pé ibi tán ni o ti fẹ́ sùn o bá mú kókó sí àdàrún sílẹ̀ kó o ṣàmọ̀ pé o ti ṣiṣẹ́ ni irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ń jẹ́ ká gbà mẹ́yẹ tẹ́ bá lọ wò ẹ understand so ó depend ẹ lè rí àwọn kan wà tó yẹ pé bí wọn ò lè sọ pé kémi wá ṣe sí tó yẹ pé mo sùn mo jí kẹ́ rí makeup lójú mi ta ló tí wọ́n bí mi dání bá wọn mọ̀ sí wọ́n ti lè pé gbogbo fíìmù táwọn bá wà ní káwọn fine káwọn ìyẹn dẹ̀ kọ́ ni nǹkan táwọn èèyàn need ni reaction àti nǹkan tó fẹ́ sọ. agogo ayọ̀ má fi lè nìyàn lọ́wọ́ aráyé ò dá wọn lè fagbọ́yà agogo ayọ̀ má fi lè nìyàn lọ́wọ́ aráyé ò dá wọn lè fagbọ́yà.